ó mú yí àwọn tí Tinubu ti bá sùn láyé yìí lórí kẹ́mi mẹ́sì gbogbo àwọn wọ̀nyẹn àwọn obìnrin tó ti rúdi lẹ́yìn Tinubu tó ti rúdi ní ìsìnkú Tinubu pàtó àti abẹ́rẹ́ lè má ṣiṣẹ́ mọ́ tó ti gbaṣẹ́ tó le jù owó ẹ̀ gbọ́dọ̀ dẹnu lẹ̀ torí ẹrù Nàìjíríà wúwo bíi hámà ni ẹrù tó wà lórí Tinubu kò lè jẹ́ kó bẹ̀rẹ̀ àwọn mélòó lọ́ba tó ti fẹ́ nínú uniform tó ti fi àjọ tó gbàkú tó ń bá lọ tó fi kọ́ wọlé kò tí ẹ̀ mọ iye ọmọ ẹ̀ àmọye ibi tó bá sọjọ́ dàtọ̀ sí ibi dàrọ̀ yìí ó yà ń gbà kiri bẹ́ẹ̀ pé kí ìbàjẹ́ rẹ̀ kó lábẹ́ òkúta. ọ̀rọ̀ ti tún délẹ̀ báyìí o Prophet Marcus Tibetan ti sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣeé ṣe kẹ́ máì tí ì gbọ́ rí nípa bàbá Ọbásanjọ́ former president Olúṣẹ́gun Ọbásanjọ́ àti current president wa president Bọ́lá Tinubu. Kí ni bàbá Tibetan sọ ẹ̀rí àwọn Yorùbá máa sọ kinní kan wá ní ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn. Bàbá yìí tú àwọn àṣírí kan nípa àwọn ìwà kan tí wọ́n ti wò tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ oríṣiríṣi obìnrin tí bàbá yìí ní wọ́n allegedly wò nígbà ayé wọn pàápàá bàbá Ọbásanjọ́ àti president Olúṣẹ́gun àti president Tinubu. Kí ló bá ọ̀rọ̀ yìí dé? Ọ̀rọ̀ yìí bá gbogbo àwọn òkú ọ̀rọ̀ tó ti fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀ nípa wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yìí ọmọ àlè ni wọ́n bastard ni wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń fa wàhálà lórílẹ̀‐èdè nígbà tí nǹkan bá rọrùn láwọn orílẹ̀‐èdè tó súnmọ́ wa bíi Kotonu tó dẹ̀ jẹ́ pé ní Nàìjíríà ń bí ọ̀tọ̀ ni bọ́rọ̀ ṣe rí pé wọ́n ti da ìlú ìrú jìnnà wọ́n ti ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ ní bàbá ẹ̀ wá mẹ́nu bà ọ̀rọ̀ ìwà àgbèrè tí àwọn olóṣèlú wa gan wò yàtọ̀ sí gbogbo ìwà bàjẹ́ tó kù tí wọ́n ti dáwọ́lé látọjọ́ tó ti pẹ́ tí ó sì ń fa ìlú Nàìjíríà sẹ́yìn. Àmọ́ ẹnu oníkànlá tí ń gbọ́ pọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ gbọ́ gangan lẹ́nu bàbá Tibetan Prophet Marcus Tibetan ẹ jẹ́ gbọ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ ló ta ba ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú. Ó ṣe àwọn olóṣèlú nìkan àtàwọn GO àwọn òjíṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi. Àmọ́ ibi tí ọ̀rọ̀ dé gangan ni ibi tí wọ́n ti fi ọ̀rọ̀ ránṣẹ́ o. Tán ti jẹ́ kó yé gbogbo ọmọ Nàìjíríà pé ṣé rí bàbá Ọbásanjọ́ tẹ̀ ń wò ìyẹn former president Olúṣẹ́gun Ọbásanjọ́ nǹkan bẹ o nǹkan bẹ gidi gan àti ààrẹ Tinubu. Bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan tí ẹ̀yin náà máa fi ti ara yín gbọ́ nínú fọ́nrán yìí ẹ já gbọ́. tó bá sọ̀rọ̀ sí ìjọba ń sọ máa fi bọ́ wọn káàkiri ṣé nǹkan tó ń ṣe tọ̀nà ṣé nǹkan tó ń ṣe tọ̀nà ìyàwó mélòó lọ́ba tó jọ ti fẹ́ nínú uniform tó ti fi àjọ tó gbàkú tó ń bá lọ tó fi kọ́ wọlé kò tí ẹ̀ mọ iye ọmọ eléyìí lágbára àmọye ibi tó bá sọjọ́ dàtọ̀ sí ibi dàrọ̀ yìí ìròyìn lórí ìtẹ̀tẹ̀gbọ́ yìí ẹja gbọ̀tàn. Buhari náà tó dé the same thing. Buhari nìkan ní òṣàgbé fún bọ̀bọ̀ kò sọ́pọ̀lọ́ torí kò smart òun láìkí màlúù ló bá fi dá màlúù ló kọ́ bá sùn bẹ́ẹ̀ yálé kan tẹ̀lé sọ. nǹkan wọ̀nyí ò lè ó mú yí àwọn tí Tinubu ti bá sùn láyé yìí lórí kẹ́mi mẹ́sì gbogbo àwọn wọ̀nyẹn àwọn obìnrin tó ti rúdi lẹ́yìn Tinubu tó ti rúdi ní ìsìnkú Tinubu pàtó àti abẹ́rẹ́ lè má ṣiṣẹ́ mọ́ tó ti gbaṣẹ́ tó le jù owó ẹ̀ gbọ́dọ̀ dẹnu lẹ̀ torí ẹrù Nàìjíríà wúwo bíi hámà ni ẹrù tó wà lórí Tinubu kò lè jẹ́ kó bẹ̀rẹ̀ kì í mú sọ fún ẹ àwọn òyìnbó Gẹ̀ẹ́sì tó ń gbé jáde lẹ́nu lọ́nà ìgbé ṣọ́ọ̀tì ẹ̀ ó má fi òyìnbó gbà wọn lójú bàbá fẹ́ kó òyìnbó wà lọ́dún lẹ́sìn ó sọ ìrètà gbọ́. pẹ̀lú ohun tí bàbá wòlíì Tibetan sọ yìí nípa àwọn àgbà òṣèlú ńlá méjì tí wọ́n tiẹ̀ tún wá jẹ́ president kan jẹ́ former president kan jẹ́ current president kí lè ròyìn lórí ìgbé ayé àwọn méjèèjì àti ohun tí wọ́n ti ṣe sílẹ̀ Nàìjíríà ǹjẹ́ rò pé wọ́n ti ṣe rere ju ibi lọ sí Nàìjíríà àbí wọ́n ti ṣe dáadáa àbí wọ́n ti ṣe ibi ju re lọ tẹ́ bá fẹ́ rètí àwọn president méjèèjì báwo lẹ ṣe máa rètí wọn ẹ drop ẹ sí comment section. Thank you so much for watching.
Remember to like, share and follow us.